gbogbo ọmọ Naija ó ti ṣẹlẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ ọlọ́wọ́ sílẹ̀ yà lábòsí ọlọ́wọ́ sílẹ̀ yàwé níbi ẹ̀yọ bàbá God gbogbo fọba tó tó bí aró tẹ̀tẹ̀ gẹ́gẹ́ bí oṣù gẹ́gẹ́ ewu bí àtúbọ̀tán àwọn ẹni bí ṣe ń bàjẹ́ lọ ọwọ́ tẹ Wike ti kú. Wike ọwọ́ tẹ Wike ayé Wike bàjẹ́ sí Nàìjíríà ẹni sùwà bá dìrìbì kí ló ń ṣẹlẹ̀ yìí yọ àwọn ọmọ Yorùbá tàtàwọn ọmọ Oòduà èyí wípé ọ̀rọ̀ wa tọ́pẹ́ gbẹ̀gbẹ̀gbẹ̀ torí adé Jésù lÓlúwa o ọ̀rọ̀ wa tọ́pẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ gbà ẹ bá wọ pé kí ló dé wo lórí gẹ́gẹ́gẹ́gẹ́ ijó ọpẹ́ ni tàbí gbọ́ ijó ọpẹ́ mi dá gbogbo àwọn ẹni bí gbogbo àwọn àṣebàjẹ́ ẹ wo bọ́lá ń ṣe ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ẹ wo bọ́lá ń ṣe ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu I can't stop laughing ayé Wike ti bàjẹ́ olè ẹ jẹ́ kẹ́mi náà bá wọ̀ ṣe báyìí ẹ bá wọ ẹ jẹ́ kẹ́mi náà ẹ jẹ́ kí n ṣe fún yín ojú olè rẹ̀ olè Wike Wike olè ẹ sì gbọ́ o yẹ Wike kú sáyé àṣé kíyàn bá di yìí lọ́jọ́ àárọ̀ kó di ọ̀sán bọ́ ìrọ̀lẹ́ bọ́ àṣálẹ́ kó wá dé yìí kó dé fọkànbalẹ̀ kò bá sí nǹkan tó dáa tó wàláì kò sí ohun tó dáa tó irú ẹ̀ lọ́nà ó ṣe fún Sunday ọba Adéyẹmọ Ìgbòho ṣá owó bàbá dárí ẹ̀kọ́ ọkọ̀ Fúlàní ẹ wo gbogbo àwọn òjèlú àwọn gómìnà àwáwọ àríwọmọ àwáwọ àríwọmọ ẹ wo gbà tí Sunday Ìgbòho máa padà sílùú àwa gómìnà àrí gómìnà gómìnà ti parẹ́ bọ́ ayé lára Wike òun náà ti parẹ́ bọ́ ayé lára ó ti dòkú ayé Màlàmí ìyẹn náà wà nínú ìgbèkùn ó parẹ́ bọ́ ayé ẹ wo ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ lẹ́ni kéwàá jókòó ẹ bá ṣí ẹ̀ṣọ́ ìkẹwàá wo tó ṣẹlẹ̀ sígbésí ayé Wike ẹ bá ṣí ẹ̀kẹwàá ayé Wike kí wá play video fún yín kẹwàá ayé Wike ṣáà gbogbo tó ṣẹlẹ̀ sí àwọn ọ̀bàyéjẹ́wọ́ yìí lásìkò ẹ̀san tó dé yìí ẹ jẹ́ àfi kẹ́kọ̀ọ́ ẹ̀gbọ́n ẹ̀yìn ìyá mi ṣẹ́rí lè tí mo wọ̀ bọ́ wá fi polówó ọjà ní aṣọ tèmi rèé sálẹ̀ ṣẹ́rí eléyìí ó ní ṣòkòtò ó dẹ̀ ní gèlè tó tóbi ṣẹ́rí bó ṣe wà ó ní okùn nínú tẹ́ máa fi sósí sáìsì yìí ẹ mọ̀ pé ṣe lè bí kákọ̀pọ̀ bíi àlùbọ́sà òun ni ò jẹ́ kó fi bẹ́ẹ̀ ṣe dáadáa lára mi torí aṣọ tí mo wọ̀ sísàlẹ̀ pọ̀ now àbó ṣe wà yìí free size ni free size èèyàn tó bá lo size 12 lè lè èèyàn tó lo size 14 èèyàn tó lo size 16 ó lè lò okùn tẹ́ bá fi adjust ẹ̀ nínú ó wà nù ẹ̀ now ẹ jẹ́ máa bẹ́ẹ̀ tó lọ bóyá ẹ ká máa bá bọ̀ tí ẹ̀dẹ́ni tó bá lọ ló bá kú àwọn òní bá wọn kú ti wà ẹ wo ìgbà tí Ọlọ́run dé ẹ wo àsìkò tí Sunday Ìgbòho tó bá gba freedom ó bọ́ sásìkò tó jẹ́ pé wọ́n bí ìyálà ìyá Màlàmí rẹ̀ kó sọ̀rọ̀ ìyálà ìyá ẹ̀ ni mo sọ tó bá níta ló sọ bẹ́ẹ̀ lédi kéde wọ́n bí ìyálà ìyá ẹ̀ rẹ̀ kó sọ̀rọ̀ Nàìjíríà lọ́wọ́ yìí because òun fúnra rẹ̀ wà nínú ìgbèkùn tí ò tí mọ̀ bó ṣe fẹ́ bọ́ bẹ́ẹ̀ abọ́wọ́ ẹ̀ àti ìyàwó wọ́n ẹ̀ṣẹ̀ jáde lẹ́wọ̀n ni ẹ tún wá wo gómè ìyẹn wà bí tó ti sáré kiri tó ti sásàlà fẹ́ bí ẹ̀ ní gómè dọ́kìnàdọ̀ tó sọ pé gbogbo àwọn tó ṣe Yorùbá nation they are terrorists they should kill them àbí ẹ ti gbàgbé ní ọmọ Yorùbá tàtà ó ní they should kill them ó ní gbogbo àwọn tó ṣe Yorùbá nation ó ní they are terrorists they should kill them ó ní ìkúlódé Sunday Ìgbòho ló wá fi jó ẹni tó fi ogun ṣí kúrò nílùú ó wá dẹni tó wá fi ijó àti ayọ̀ ìdùnnú lọ́pọ̀ yanturu fóònù mi ti fẹ́ fọ́ lọ́wọ́ pípé lọ́wọ́ calls lọ́wọ́ messages àìmọye mẹ́sẹ̀jì mi gan sí mi ìdáhùn ẹlòmíì gan tún táìpù ọṣẹ́ sí pé lédi kéṣe mo ṣẹ̀ ẹ́ ní tó dá mi lò bó ní ẹ bá bínú mẹ́sẹ̀jì ló pọ̀ jù bí ìfi ṣègbéraga torutoru ló fi ń pè mí
ṣe mọ̀ pé mi ni ọmọ Ìgbòho èwo Odùduwà baby kọ́ yẹn pọ̀ jubilation yẹn pọ̀ gómìnà ó wà nínú ìbànújẹ́ ó wà nínú ìfòòró ó wà nínú ìdààmú ayérayé ẹ wá wo Wike ló wá dédé ẹyẹ yọ tí bá play fídíò yẹn fún yẹn bá mi share kẹ wá wo bí Wike ṣe dòkú ayé òun náà ti dòkú ayé o ayé ẹ ti bàjẹ́ sínú Nàìjíríà ẹ wá wo bó ṣe pariwo olè lé Wike lórí Wike wá dédé tó ń sá ó wá ń sá igé kì í ṣe wípé ọ̀tọ̀ ní kéèyàn sá kú wà nínú mọ́tò ọ̀tọ̀ ní kéèyàn wà nínú ilé ẹ̀ o kọ́ ní kò lè jáde síta o nítorí pé kí ni crowd wà níwájú ilé ẹ̀ tó wá pariwo lè lórí o ọ̀tọ̀ nìyẹn o láti ọ́fíìsì gbogbo àwọn òṣìṣẹ́ gbogbo àwọn staff àtẹni tí ò ṣe staff ẹ̀ àtẹni tí ò ṣọmọṣẹ́ títí ẹ̀ gan àtọmọṣẹ́ títí ẹ̀ gbogbo wọn dẹ̀ sáré tẹ̀lé Wike ká ní Wike dúró ni wọ́n á pa Wike tán pátápátá wọ́n dẹ̀ pariwo olè lé lórí màá fún fídíò yẹn ní volume ẹ̀ máa gbọ́ wọ́n dẹ̀ pariwo olè lé lórí mélòó nínú wọn ni wọ́n bí yàrá yàrá bá ńlá kó wọn dáǹsì kí wọ́n sọ̀rọ̀ sí sọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho ṣá Sunday Ìgbòho wà nínú ayọ̀ báyìí àwọn wà nínú ìbànújẹ́ aró oroko aró rẹdìyẹ gbogbo àwọn ọbàyéjẹ́ ìlú Nàìjíríà gbogbo àwọn ìka ènìyàn tí wọ́n jókòó sórí ọ̀rọ̀ Sunday Adéyẹmọ nígbà yẹn lọ gbogbo àwọn tó lókun bíi tí Sunday Adéyẹmọ fẹ́ gbé gbà gbogbo àwọn tó sọ wípé àwọn làwọn ní ayé nílùú Nàìjíríà Bọ̀làbí ló jẹ́ kó ti àkáǹtì olóyè Sunday Ìgbòho pa títí di èdè eléyìí Bọ̀làbí ọjọ́bọ̀ lolúwa wí mo sì máa ṣe ṣó fún ẹ gbogbo ẹ̀bẹ̀ tó gbà nígbà tí mo wà l'Ábùjá wọ́n máa pẹ́ bọ́dà pé ẹ̀bẹ̀ tó gbà tó ń bẹ̀ tó fi Ghana must go ń bẹ̀ pé jọ̀ọ́ fi Lady K sílẹ̀ ó lárúgbó ńlé tó fẹ́ lọ tọ́jú owó nìkan nìyẹn bí Bọ̀làbí ó gbomijé lójú ìyá mi wàláì àwọn tó ní ẹ máa sunkún kíkorò lórí ẹgbẹ́ yìí ni wàláì ó dà yóò níyà láàbù Bọ̀làbí ó dá ọ̀pọ̀lọpọ̀ abiyamọ ó dà wọ́n sínú God àwọn ìyá arúgbó tí wọ́n gbọ́ pé nǹkan báyìí ṣẹlẹ̀ sí Sunday Ìgbòho tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fèètì ṣeré ṣe báwọn Bọ̀làbí ló wà behind ẹ̀ ṣe báwọn gómìnà wọ́n wà behind ẹ̀ ṣe báwọn Wike yìí kò ṣe yí gbogbo wọn dà lọ́jọ́ tòní báyìí wọ́n wà nínú ìgbèkùn ayérayé Sunday Adéyẹmọ Ìgbòho ṣàwọn baba dábì ẹkùn ọkọ̀ Fúlàní ó wá wà nínú ayọ̀ olùgbàlà ó wá yọ̀ àwọn áńgẹ́lì wá ṣe kíni ọwọ́ apagboyin káṣẹ́rù báwọn èèyàn lásán ló lọ wẹ́kọ̀mù Sunday Ìgbòho padà sílùú Nàìjíríà ibẹ̀ ni ẹ jókòó sí ibẹ̀ ni ẹ sì dáhùn sí bóyá lẹ mọ̀ pé gbogbo àwọn tẹ̀ ń wò yẹn àwọn áńgẹ́lì Ọlọ́run wà nínú wọn tó wá fi gàtà ayọ̀ tó wá fi yẹ sí nítorí pé kéde ó jà ó ṣe ohun tó yẹ kí ènìyàn kó ṣe ó ṣe ohun tí inú Ọlọ́run dùn sí láti gba ènìyàn kúrò nínú ìgbèkùn pé kọ́ bàbá pa àwọn èèyàn pakúpa ẹ bá wa ṣí ètò ẹja gbọ́ Bọ̀làbí Wike tí wọ́n ti bá wọn ó kọ ẹni tó fẹ́ yọ yín kúrò nínú ìgbèkùn tẹ kò sí ó kọ ẹni tó fẹ́ yọ yàrá yàrá bá ńlá kò yé níbẹ̀ ẹ wo bọ́lọ́run ṣe ń ṣiṣẹ́ wọn ò dẹ̀ tí ì rí nǹkan kan preamble ní gbogbo wọn sì rí o preamble ni wọ́n sì rí o ìjẹ́ gbọ́ káwọn kan kóra wọn jọ kó sọ pé àwọn Sultan of Sokoto kan kí wọ́n máa give press release ẹ ti gbàgbé ni ẹ̀yọ́ ọmọ Yorùbá aláyọ̀ ni wá òtútù jẹ́ kí n máa gbọ̀n lẹ́nu mo ti gbéra mi jẹ bí ẹ̀mejì tí mò ń sọ̀rọ̀ yìí o kàn ká sára ni o ti gbéra mi jẹ létè lọ́wọ́ òtútù àfi sùúrù mo bá gbéra mi jẹ jù bẹ́ẹ̀ lọ ìsọtẹnu mi ẹ̀yin ìyá bẹ̀rẹ̀ bàbá mi ẹ mọ̀ pé gbẹ̀yẹ lọ Sultan of Sokoto òun náà sọ̀rọ̀ pé àwọn tó ń pè tó fẹ́ divide Nàìjíríà Sunday Ìgbòho kìnìkan ẹ wo bí Ọlọ́run ṣe ń ṣiṣẹ́ ṣé wọ́n bí Sultan of Sokoto rí kó sọ̀rọ̀ báyìí sí because nǹkan tí Donald Trump tó wá jà fún ni Sunday Ìgbòho jà fún stop killing my people ẹ bá pa àwọn èèyàn bọ́ ni Sunday Ìgbòho jà fún wọ́n ò ṣe lọ fèsì president America wọ́n ò ṣe lọ fèsì Donald Trump Gúbí ò ṣe lọ fèsì ẹ̀ wọ́n ò ṣe kó DSS lọ́ba Donald Trump àwọn wèrè set of people ó dùn mí pé Buhari ti kú ó dùn mí pé ó ti kú ìbájọ́ wà láyé ni kí Donald Trump bá wa fi ṣẹ̀ sí ìta gbangba kó bá wa fi ṣẹ̀ sí awọ́rò kó bá wa wọ tukutukutuku lísìtì kó bá wa gbaṣọ lára ẹ̀ ká ló wà láyé ni òun tábà dídí máa kọ irú ẹ̀mí sì ṣó tí bàbá ṣe é sì ni pé
Donald Trump àbí innocent yo Buhari tí mi mẹ́wọ̀n 4 months yìí you have to arrest Buhari for me. Àsìkò ilé mi go back competition against Buhari pé what is my offence ìwọ àti Malami 30 wà mọ́lé. Ṣùgbọ́n ó yẹ Ọlọ́run bó ṣe ṣiṣẹ́ nínú gbogbo náà àtúndúpẹ́ ni ọpẹ́ ni ṣàwárí ọpẹ́ wa sí ẹni tó bá lè cruise òun ló mọ̀ o wàhálà ìka bá cruise lọ́dẹ ẹyẹ yọ ẹ fi ọkọ̀ yìí balẹ̀ máa gba Odùduwà nation. Ẹ gbọ́ Odùduwà nation lógo ibà ká máa gbà. Ẹ gbọ́ ẹ gbọ́ orin yẹn ló ní òun ló yé o òun tó fi ìṣàgbára rẹ òun ló yé bàbá Ọlọ́run ló yé òun tó fi ṣe agbára ẹ̀ bàbá gọdù ló yé Ọlọ́run ẹ̀bí àwọn wòlíì ló yé ohun tó fi ṣe agbára ẹ̀ òun ló yé bó ṣe ń ṣiṣẹ́ kò fi iṣẹ́ kò fàṣírí iṣẹ́ kò fi wo ẹnikẹ́ni tó bá sọ fún wa wípé àsìkò tí Sunday Igboho bá máa padà wọ Nàìjíríà inú ìgbèkùn ni Wike máa wà inú ìdààmú ni Malami máa wà inú ìfòòró òun ni Gumi máa wà a lot of people ò ní gbàgbọ́ ṣùgbọ́n àwọn tá a ní gbàgbọ́ nínú Ọlọ́run tá a mọ̀ wípé yes Ọlọ́run máa jà fún olótìtọ́ irú ẹ̀mí mo mọ̀ wípé gbogbo wọn wọ̀ lè lọ scot-free ẹ máa wòran àwọn tó máa kú gan kó tó di 2027 ẹ tún lọ kọ́ sílẹ̀ Lady K ló tún sọ ìfòyín àwọn tó máa kú kó tó di 2027 tún máa kú nínú àwọn tọkùnrin àwọn ní Nigeria politicians yẹn ẹni máa kú á kú nínú wọn ẹ gbọ́ àwọn tó máa kú wọ́n máa kú nínú wọn nítorí pé kí ni Ọlọ́run ti dé tẹ̀sán ti ìjà òun ló ṣe dùn mí fún àwọn tó pariwo pé kí Donald Trump bá wà kó má wá níbo ló ti sọ bẹ́ẹ̀ náà ẹ jẹ́ ká padà sórí ọ̀rọ̀ Wike ká tó ọmọ tẹ̀síwájú ẹ wá wo ó lè Wike market ó lẹ́tí kẹ́ ayé Wike ti bàjẹ́ Wike ti dòkú ayé sí Nàìjíríà ẹgbà wá ó ga o Wike wá dẹni tí ò lè dúró báyọ̀ sọ̀rọ̀ mọ́ Wike dẹni tí ò lè dúró kó àdírẹ́sì public mọ́ wọ́n bí yàláyà Wike dá kó dúró kó lóun fẹ́ àdírẹ́sì public òun fẹ́ bá wọn sọ̀rọ̀ who bother ìbéèrè ni mo béèrè o who born Wike lọ́wọ́ tó wà owó gòjé dáṣọwọ́ ẹ̀ ṣòro bó ṣe wà yẹn bóyá kó tó di ọ̀la àbọ̀tún láṣá bóyá Wike máa ti fi Nàìjíríà sílẹ̀ because if case no take it tó bá lọ ka mọ́lé àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ ẹ jẹ́ àjọgbélé bá wa ṣí ètò ẹ bá wa gbọ́ wọlé ẹ jẹ́ ká kàn máa dúpẹ́ kò sí ohun tó lé Ìgbòho bọ́ Ìgbòho ti dúró sórí àpáta Kristi ilẹ̀ bírọ̀ yọ̀mẹ̀dẹ̀ Jésù ọba aládé àláfíà ọba àwọn ọba ó ti wọ Ìgbòho ní aṣọ agbára aṣọ ìṣẹ́gun ó wá dúró sórí àpáta Kristi ilẹ̀ bírọ̀ yọ̀mẹ̀dẹ̀ ó wá mú gbogbo àwọn ọ̀tẹ̀ ó sọ wọ́n di àpótí ìtìsẹ̀ níwájú ẹ̀ bẹ́ẹ̀ ni mo pè fún yóò yá ẹ wáyé Wike. Pálí ti fẹ́ fi páàkì ọjà ní kí sáré páàkì ọjà yẹn kí n má gbàgbé. Ayé Wike bàjẹ́ kò tán síbẹ̀ o kò tí ì tán síbẹ̀ o èyí tẹ́ bá fẹ́ ra díjà wà díjà apps ó wà pagọ́ o eléyìí tí mo fẹ́ páàkì sí Amẹ́ríkà ló ń lọ o Amẹ́ríkà ló ń lọ sí o. Kò ì tán síbẹ̀ jẹ́ kí tí wọ́n sáré fún yín níbi ìṣẹ́rẹ́ lè ìtẹ̀wé short lè gbádùn yẹn dáadáa ẹ jẹ́ fún yín níbi tí wọ́n gbádùn tó gbá ski tó bú yes kò ìhú Wike bó ṣàgídí òsì yẹn tó jáde tó ní pé bàbá Tinubu ti yọwọ́ lọ́rọ̀ Wike o báwo ni Wike ṣe fẹ́ bọ́ nínú ìgbèkùn àbó ní kò jẹ́jẹ́ bẹ̀ bàbá Tinubu àti Wike jọ lẹ̀pọ̀ ni báwo ni bàbá Tinubu ṣe bá wá bọ́ ní bá a ṣe dẹ̀ ìlẹ́yìn Wike àwọn tó ní pé bàbá yẹn ọ̀pọ̀lọpọ̀ wà láìwọ̀n parọ́ ibi náà dẹ̀ sọ pọ̀sí mi ìmọ̀ pọ́ tó lẹ́vù yìí mo ní tẹ bá wá ẹni tó mọ ojú ẹ̀ tó mọ̀ ṣe mo ní bàbá Tinubu ni mo ní ṣùgbọ́n àwọn tó tẹ̀lé bàbá àwọn ní ká múra sọ̀rọ̀ wọn báwo ẹ jẹ́ kí sáré play kejì fún yín ó lágbára ayé Wike ti bàjẹ́
Wike ti wọ́n one chance ó yá ẹ̀wò èrò lórí Wike. Gentlemen, Wike is on the road. Staffs are following him. Wike is on the road, gentlemen. Wike is on the road. The staffs are following him. He's on the run. Guys, he's on the run. The Honorable Minister is on the run. Staffs are following him. He's on the run. Guys, Honorable Minister is on the run. He's on the run. The Honorable Minister is on the run, guys. He has run. He's on the run, guys. The Honorable Minister is on the run. Wike is on the run. Gentlemen, Wike is on the run. Gentlemen, Wike is on the run, gentlemen. Wike is on the run. Gentlemen, Wike is on the run. He is on the run. Gentlemen, he is on the run. Gentlemen, the Honorable Minister of FCT is on the run. Guys, the staffs are following it up. I can't run anymore. He is on the run. The FCT Minister is on the run. Guys, he's on the run. Run from the other gate. He's gone now. He's on the run. He's on the run. Wike. America straight. He's on the run, gentlemen. He has run. The Honorable Minister has run away. He can't face the staffs. Gentlemen, he run. He can't meet with the staff. He run away. Gentlemen, the minister has run. He has run away. The Honorable Minister has run away. He has run away. The Ole, he has run. He is nowhere to be found. The Honorable Minister, so he has run away. He's still inside. He has run away. The minister has run away, gentlemen. Comrade, the minister has run away. He has run away. We are going back to our base. Thank you. Ẹ̀yin ìyá bẹ̀rẹ̀ bàbá bẹ̀ ẹ̀wọ̀ ajé lóde. Àwọn tọ́láwọ̀ làwọn ní power. Tí wọ́n jayé tí wọ́n kó àwọn escort go lè protect wọn lọ́wọ́ yìí. Ọlọ́pàá bíi DSS tó bá yọjú síbẹ̀ yẹn wọ́n á jáwọ́ sí wòhò tó rárá kọ gásà everybody. Àwọn pípì ti ṣèkà fáwọn èèyàn, wọ́n ti bà ayé àwọn èèyàn jẹ́, wọ́n sọ àwọn èèyàn sínú ìgbèkùn, wọ́n jayé káyé, wọ́n fi ayé àwọn èèyàn wọ́n fi nínú Nàìjíríà ọmọ Yorùbá ẹ jẹ́ ká múra. Ọlọ́run wà fún wa, kò sí tẹ́nikẹ́ni lè ṣe. Ọlọ́run wà fún wa, ẹ má jẹ́ kó sú, ẹ má jẹ́ kó rẹ̀ wá, a máa bọ́ nínú ìgbèkùn. Ṣẹ́yìn mò ń bọ̀ wá Ọlọ́run kò yá lógún ọdún, bóyá Ọlọ́run ti dé nìyẹn kò sẹ́ni tó mọ̀, èmi ò lè sọ, ẹ̀yin ò lè sọ. Ṣùgbọ́n mo fẹ́ ká jọ nígbàgbọ́ wípé bàbá yẹn ń bọ̀ láti wá gbèjà wájà, àkọ́bọ̀dọ̀ tó máa gbégbà ní o, bóyá ọ̀nà tó máa gbégbà, bóyá òun náà ló ti dé wẹ́rẹ́ yìí. Ẹ jẹ́ 1 minute bí akọ. Ẹ má bínú jàre, àwọn fọwọ́dà ìdí wọ́n ṣe wọ́n máa pè ní ẹ tí ẹ wá lọ láàrin bọ́ báyìí tí ẹ ti bá. Ẹ jẹ́ bá sọ tí wọ́n lọ jẹrẹ sọ èyí tí mo sọ lọ, kò sẹ́yìn tó mọ̀gbà tó máa dé ibì kan dẹ̀ ló máa gbà yọ. Ẹ jẹ́ ká ṣì continue láti máa jẹ́ kó yí Ọlọ́run wípé sẹ́ a fẹ́ orílẹ̀-èdè títí wa. Ẹ jẹ́ ká continue láti máa sọ fún Ọlọ́run pé orílẹ̀-èdè Odùduwà nation wa la fẹ́. A fẹ́ mọ ohun tó fẹ́ dán Ọlọ́run, a fẹ́ mọ ohun tó fẹ́ kọ̀ sí ẹ̀. Ohun tí a fẹ́ ni wípé a fẹ́ bọ́ nínú ìgbèkùn, a fẹ́ dá dúró. Ọlọ́run á dẹ̀ ṣe kíni, a fi fún wa gẹ́gẹ́ bí tinú wa, mú gbogbo ìmọ̀ rere wa ṣẹ. Gbogbo àwọn tó wọ ayé sùsùsùsù tó jayé fàmílì tèkì tutọ́, ṣe báwọn náà láyé wọ́n ti ṣámọ́ lámálà yìí, ṣe báwọn náà ní rádàràdà ti gbẹ̀gbẹ̀ ayé wọ̀ yìí, ṣe báwọn náà ti wà nínú ìgbèkùn yìí. Ọmọ Yorùbá tàtà
ẹjẹ́ ají ẹ bá sùn ẹ̀yin tẹ́ bá fẹ́ ra díjà ṣẹ́rí díjà tẹ́ wo yẹn gbogbo nìṣe ni aláboyún ò kí bú o èèyàn tó bá breastfeed lọ́wọ́ kò lè bu díjà ó wà too powerful because ó máa flush gbogbo system ẹ̀dẹ̀ bọ́bọ́ kékeré bébì kó má lọ fà lọ́yọ̀ èèyàn tó bá máa lo díjà ó gbọ́dọ̀ jẹ́ láti a level upward so èèyàn tó bá breastfeed ọmọ lọ́wọ́ kò lè bu díjà tẹ́rí tí mo páàkì ní sí kò lè bu díjà ẹ jẹ́ kí n lọ bù bí wà ẹ jẹ́ kí n bí ta fi ṣe sample síta wá èèyàn tó bá breastfeed lọ́wọ́ kò lè bu díjà ṣẹ́dẹ̀ rí díjà èèyàn tó bá ní cholesterol kó máa bu díjà ó máa help ẹ̀ èèyàn tó bá ní anything tó bá yọ lẹ́nu nínú àgọ́ ara kó máa bu díjà ó máa help ẹ̀ èèyàn tó bá ń ṣe period tí period ò bá kí wá déédé kó máa bu díjà èèyàn tó bá ní egbò àdáǹjìná kì í ṣe egbò bíi tán fa ayé o just normal egbò àbẹ́yàn tó bá ní kí ló ti pè bó ṣàṣewà iṣẹ́ gbogbo nìṣe ni gbogbo nìṣe òun ni díjà tẹ́ wò lọ́wọ́ mi ó dá gan even èèyàn tó jẹ́ pé tí skin rẹ̀ gan bá ti ń ṣe bákanbákan tí skin ò look fresh mọ́ ẹjọ́ ẹ máa bu díjà ó máa ṣe kí ni ó máa flush gbogbo àwọn nǹkan tó bá wà nínú skin yìí nínú àgọ́ ara yìí tó jẹ́ kí skin yìí kó máa ṣá lójú ó máa flush gbogbo skin yìí máa ṣe rí edit tẹ́ bá wá lò fún skin yìí ó máa bá yín lára máa ṣiṣẹ́ dáadáa so díjà wà pagàn obìnrin lò ọkùnrin lò olóyún nìkan ni ò lè lò àtèèyàn tó bá breastfeed ọmọ òun nìkan ni kò lè lò ìfẹ́ èèyàn tó bá ń wojú olúwa ẹ fi flush gbogbo ikùn yìí gbogbo àwọn nǹkan tó bá dì sínú ilé ọmọ yìí tí ò jẹ́ kóyún kó dúró á kó gbogbo ẹ̀ á flush ẹ̀ dànù òye aráyé dúró so bó ṣe jẹ́ nìyẹn lẹ́yìn èyí tẹ́ bá fẹ́ ra ògùn diabetes ajẹ́bíná tó confam àbógun jẹ̀díjẹ̀dì ó wà available àgúnmu jẹ̀díjẹ̀dì ó wà àgúnmu diabetes ó wà available èyí tẹ́ bá fẹ́ ra spiritual product ẹ̀yin bọ́ bìbẹ̀ yìí dáàdì ọdún tuntun la wà yìí ẹ bá jẹ́ ká wòra wa níwọ̀ ẹ jẹ́ ká tọ́jú ara wa ẹ jẹ́ ká tọ́jú ara wa gbogbo àwọn kùdìẹ̀kùdìẹ̀ tá fèsì ní last year lórúkọ Jésù àdí fèsì ẹ̀ lọ́dún yìí ṣẹlẹ̀ wá lọ́dún ọdún àyè ló máa jẹ́ fún wa ẹlòmíì ò fèsì kankan last year so kò jẹ́ kó mọ̀ pa ayé wa ẹjọ́ mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ jẹ́ ká tọ́jú ara wa ẹ jẹ́ ká kọ́ máa lo àwọn nǹkan protection àwọn nǹkan ìdáàbòbò nítorí èdè kan nítorí ọ̀la ẹ jẹ́ ká máa lo àwọn nǹkan iṣẹ́ fún àwọn ọmọ wa àwọn tó ń pariwo pé àràgbélayé wọn parọ́ ẹni tó bá jókòó tó bá wò gẹ́gẹ́ ayé á mọ̀ wípé yes ayé yìí kò ṣe dúró wò ilé ayé ò balance èèyàn gbọ́dọ̀ múra tó ó gbọ́dọ̀ mójútó ra rẹ̀ kó dira gidigidi àwọn nǹkan spiritual products tẹ́ lè lò bí àwọn nǹkan arọ́bì gbogbo ní ṣe àgbélépọ̀tà ìtúwọ́ ẹ̀yọ́nú àánú ìbùkún lóríṣiríṣi gbogbo ẹ̀ ló wà ní Ledike African Store anything spiritual products ìbàjẹ́ fún ìgbéyàwó ìgbéyàwó yóò ní túká o ìgbéyàwó tẹ́ bá ti rí wípé ó ti ń bì lògbòlògbò ṣọ̀ọ̀ṣọ̀ ẹ jẹ́ tètè wá solution sí kò sọ́kàn ta o olóko ló wà ta o olóko wá dóyàn tó bá wá tún gbowó lọ́wọ́ èèyàn wá tún máa blackmail èèyàn kiri àwọn tó kú ta nìyẹn o èyí tẹ́ bá lọ́kọ ẹdí ọkọ yín bú dáadáa o ẹ bá fọkọ yín sílẹ̀ o àwọn obìnrin kan wà ń ta ọkọ tiẹ̀ tí wọ́n ń ṣe bó ṣe wù tó fi dára oríṣiríṣi nínú ilé tó bá gbá ọkọ ẹ mú wò ó kódà ọkọ agbàgbé pò ti bímọ bẹ́ẹ̀ rí báwo fóun ó máa lọ tèfètèfè nítorí pé kí ni o ò mọ̀ tọ́jú ọkọ ṣe ò mọ̀ wúlò ọkọ so bó bàbá bu ọwọ́ ìjọjà tọ́jú ilé wa ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ̀ jẹ́ ká dira ká dẹ̀ dira fáwọn ọmọ wa náà ọdún táwa ọdún ayọ̀ ló máa jẹ́ ọmọ tó bá mú mú kú wa àwọn kan tó lè lò wà ọmọ tó bá ní tí bèrè bá dọ̀ àwọn kan tó lè lò ó wà èèyàn tó bá gbàgbé nǹkan tó lè lò tí ò fi ní máa gbàgbé bọ́ ó wà àwọn iṣẹ́ lóríṣiríṣi ẹ trust me kì í ṣe gbogbo aṣọ là ń sá lóru ẹ mọ̀ pé mi ò kí bragado pé tó bá dọ́dọ̀ mi wà bá iṣẹ́ báyìí I'm not that type of person but tẹ́ bá dọ́dọ̀ mi ẹ mọ̀ pé yes olúwa bẹ bíi tàtijọ́ àwọn làásì bàbá bíi tàtijọ́ so wàyí tẹ́ bá fẹ́ ra oyin original oyin wa gan ti fẹ́ tán but mo nígbàgbọ́ pé ní agbára Ọlọ́run bàtà tí ọjà wa bá máa dé oyin máa tẹ̀lé wa bí wàá sì lè sọgbà tó yíyẹ máa dé o so èyí tẹ́ bá ní ìdẹ tètè wá ọ̀dà títí yín síbi ìdíjú ke mẹ́ta lọ́mọ́ bí ìdíjú ke mẹ́ta lọ́mọ́ because mo ṣì ń wò tó bá yẹ pé máa gbé oyin gba orí omi ní oṣù mẹ́rin kò tí ì dé o tó bá dẹ̀ jẹ́ kó máa bá ọjà tó máa wá ní February ó sì di February kí tó ní ọjà ń bọ̀ lọ́dọ̀ because everything is not ready yet so ó lè gẹ February ló máa tó dé so èyí tẹ́ bá nídìí oyin ẹ tètè ọ̀dà oyin gidi confam word tẹ́bi gan ló fi ṣiṣẹ́ ẹ bọ̀ pé tó bá fẹ́ ṣiṣẹ́ spiritual oyin gidi ló gbọ́dọ̀ lò tó bá ti jẹ́ iṣẹ́ tó ní oyin nínú kì í ṣàwọn oyin rèké oyin ṣúgà kọ̀ọ̀kan tó ṣe oyin gidi so nǹkan tẹ́bi náà ló fi ṣiṣẹ́ ni so oyin gidi ni oyin tí mo ní
oyè original dáadáa tó gbásíkì tó bú yes so èyí tẹ́ bá dìde ẹ pè mí, èyí tẹ́ bá wá dìde àwọn aṣọ ọkùnrin gbogbo èyí dádì ibi tẹ́ bá sọ pé alẹ́ dídé o kì í display aṣọ ọkùnrin o kì í ṣe fún wa owó ni ṣé àwọn ilé ìgbókọ̀ gbó ìwọ̀nba síta pé ok kó bá dàbí wípé mo nífẹ̀ẹ́ àwọn ọmọ bìbí ju dádì mi lọ, àwọn méjèèjì lọ bí mi, obìnrin ni kò lè rọ́mọ bí, ẹ̀yin méjèèjì lẹ bí mi àti bàbá mi àti ìyá mi ẹ̀yin lẹ bí mi, so bí o gbọ́dọ̀ máa ṣó aṣọ fún àwọn ọmọ bìbí nìkan kí n máa ṣó designer tí mo dẹ̀ ní táwọn dádì mi náà tó kú bíbá ẹ wo owó àwọn aṣọ yìí báyìí sí ẹ wo ilé báyìí sí ṣòkòtò àtẹ̀wù ní owó ní very fine word ti dá àwọn dádì ní ṣòkòtò ẹ wà nú ẹ wo ilé náà ẹ wo bá ṣe kóṣẹ́ síwájú ẹ ṣe ti rí ẹ ti rí style ẹ ti rí àwọn style tó bá dàbí agbádá kékeré yẹn òun lélẹ̀ ṣòkòtò àtẹ̀wò ní ṣòkòtò ẹ̀ náà wà sí ẹ̀ bẹ́ẹ̀ ẹ tún wọlé náà báyìí mo láwọn aṣọ lóríṣiríṣi fún tọkùnrin mo kàn ra mú díẹ̀ síta ní pé let me just hand them sí bíbá so that àwọn dádì wọ́n lè bà mí eléyìí sí long sleeve ni èyí tẹ́ bá ti like ẹ snap ẹ̀ bí ìkẹ́ fẹ́ kí fídíò yẹn gùn jù ní bóyá wọ́n sáré ṣòwò tí bá sáré return ẹ̀ kí fídíò má bàa gùn jù ni so ẹ má bínú ẹ̀yin tẹ́ bá like bí mo ṣe máa sáré ṣòwò yẹn tó yẹ pé kẹ́ tó lè mú fóònù yẹn snap ẹ̀ mo ti gbé lọ ẹ má bínú ìtẹ́ bá ti like ẹ pause ẹ positive tẹ́ bá fi wò mí kẹ́ fi snap ẹ kẹ́ send ẹ sí mi ní WhatsApp eléyìí sí long sleeve ni pẹ̀lú ṣòkòtò ẹ̀ títà àwọn dáàdì ni very beautiful ó dẹ̀ ní àpò ní iwájú ṣòkòtò ẹ̀ náà dẹ̀ ní àpò ó fine dáadáa òun nìyí mo ní wọn ní sizes bákan náà ẹ wo eléyìí náà báyìí sí long sleeve lélẹ́yìí náà long sleeve ni tàwọn dáàdì long sleeve ni òun ni ó fàì dáadáa gbogbo tí bá ti fi hàn yìí ló ní ṣòkòtò kò sáṣọ tí ò ní ṣòkòtò ní gbogbo àwọn aṣọ dádì wọ̀nyẹn ẹ tún wò yìí náà long sleeve lélẹ́yìí náà eléyìí sì tẹ́ bá fẹ́ short sleeve ẹ̀ tó jẹ́ irú colour ó wà ṣẹ́tìrì ẹ bọ́ ṣe kóṣẹ́ sí iwájú ẹ̀ ó dẹ̀ fàì dáadáa ẹ tún wá wo eléyìí náà ẹ wọ agbádá kékeré ṣẹ́tìrì mo ní wọ́n ní size by size èyí tẹ́ bá lo xxx large ó wà èyí tẹ́ bá lo double x ó wà triple x ó wà ẹ pè mí mo ní wọ́n ní oríṣiríṣi èyí tẹ́ bá ti fẹ́ èyí ṣàtìpele dk ẹ wo eléyìí náà so aṣọ ṣìpọ̀ lóríṣiríṣi mo kàn gbọ́ àwọn díẹ̀díẹ̀ mo fi wọ́n ṣe sample ní so that wọ́n lè máa fi àwọn aṣọ títí àwọn dádì náà hàn díẹ̀díẹ̀ ṣẹwàá gbogbo etí mo fi wọ̀nyí èyí tí ẹ bá ti like níbẹ̀ ẹ má wàá wò bóyá torí ẹ rí tẹ like kẹwò pé ẹ lè rí choice yìí aṣọ kúnulé aṣọ ló wà showroom lẹ́yìn bíbà tí mo hang sí bíbà náà so èyí tẹ bá ti fẹ́ ẹ pè mí ṣẹwàá tí mo wọ̀ sókè aṣọ títí ibi yìí náà it's also for sale ó ní ṣòkòtò tóbi rí ní ẹ̀yìn ẹ̀dí yìí ó ní ṣòkòtò ó dẹ̀ ní scarf bákan náà àwọn búbù gbogbo ayé tẹ́ bá lo size 18 owó rèé o size 18 16 rèé o owó nìyí o mo ní sizes lóríṣiríṣi o lẹ́bí kẹ́bí orí size mi náà àwọn búbù yẹn wà láì kò jọ owó ní ṣé ti rí wọn ṣé ti rí báyìí kò sí size mi bẹ́ẹ̀ kò ṣe é bí báyìí size yìí wà from 20 wá sísàlẹ̀ ẹ máa rí size yìí owó ní àwọn búbú àdìrẹ lélẹ̀ ṣàtìrí eléyìí náà ní gèlè gbogbo àwọn aṣọ yẹn ìwọ ní gèlè ẹ má bínú pé fast ni mò ń ṣewó mi ò fẹ́ kí fídíò igún jù ní owó rẹ̀ ṣàtìrí báyìí ṣàtìrí aláròró nira bẹ́ẹ̀ bí o ṣe kò gbà lẹ́díkẹ́ bá mi tọ́jú ẹ̀ kò jọ́ lẹ́díkẹ́ gbẹ́lẹ́jì ni ìtì bàtà náà ni màá bí padà ní máa fi rówó ṣọ́ọ̀bù san owó ni bá mi tọ́jú ẹ̀ ò ṣẹlẹ̀ owó rèé owó ni ṣe ti screenshot ẹ ti snap ẹ sẹ́ẹ̀dẹ̀ sí mi owó pákúpákú ni mo tà wọ́n ẹ wo eléyìí náà ẹ wo ó mu dáadáa ó mu ó fàì
eléyìí sì color bí wà tẹ́ bá like yellow tó jẹ́ design another color wà. So wọ́n wà bí lóríṣiríṣi bákan náà àwọn fìlà lóríṣiríṣi lọ́lọ́kọ̀ òjọ̀kan àwọn fìlà náà wà. Tẹ́ bá nídìí àwọn fìlà tó bá dàbí scarf tẹ́ lè fi lo ọwọ́ aṣọ yìí ó wà available. Ó wà available. Ṣé program yóò ti máa gùn jù báyìí? Ó ti gùn. Ẹ jẹ́ stop báyìí. Ìfẹ́ kó gùn jù. So bó ṣe jẹ́ nìyẹn ẹ pè mí o kẹ́ wá mú tọ̀dọ̀ títí yín. Ó fine dáadáa. Ó ní wọn lóríṣiríṣi designer tó pọ̀. Ẹ gbọ́. Mo ní wọn lóríṣiríṣi ní designer tó pọ̀. Tó bá dẹ̀ jẹ́ jewelry náà lẹ bá fẹ́. Jewelry wà. Wig wà. Àwọn expression wà. Lóríṣiríṣi. Àwọn African food. Lóríṣiríṣi ló wà. Gbogbo African food ló wà. Títí dórí fufu flour. Ó wà. Rice flour ó wà. Èlùbọ́ sẹ̀mó. Rice tútù gbogbo ẹ̀ ó wà ní Lady K African store. Títí dórí ẹran àtàwọn assorted meat. Shaki, fuku, kòkò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó wà ní Lady K African store. Ògúnfe aláwọ̀, turkey, blanket. Ṣáwọn tó ti pẹ́ labroad bàbá turkey tá a máa ń pè ní blanket ṣàwọn turkey gidi yẹn ó wà ní Lady K African store. Ẹ̀yin tẹ́ bá fẹ́ wo address mi ẹ lè lọ sí Google or Google Play Store. Ẹ kọ type Lady K African store or Lady K African food and wares store. Tẹ́ bá ti lè type ẹ̀ báyìí ó máa gbé yín wá ni. Á gbé yín wá sí orí page wa lórí Google. Ẹ rí address wa everything ẹ rí ní ibẹ̀. Then tẹ́ bá tún wá fẹ́ kí ló tún kù tí ti polówó iṣu náà wà. Iṣu náà wà. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣá gbogbo ẹ̀ ló wà available. Ó fẹ́ pa mi lórí òtútù yẹn ni kì í ṣe mi náà. Mo ti ní mo wẹ̀ tó máa bá mú snow kí snow bá dẹ̀ jábọ́ mọ́ kí n fi wà òkè náà bí ì tí ì rì. So bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣé gan mo dúpẹ́. Ẹ má gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi kẹ́dẹ̀ bá mi tọ notification bẹ̀ kẹ́dẹ̀ bá mi share ẹ jọ̀ọ́ ẹ̀yin ìyá mi ẹ má bá mi share show mi. Ẹ ní nìkan ṣayé ìyá ọmọ tí yín náà pàdé aláàánú ẹ jọ̀ọ́ ẹ bá mi máa share show mi. Ẹ ṣé gan mo dúpẹ́ ó dàbọ̀.